láti ibi pẹlẹbẹ dé ibi gíga tí wọ́n wà báyìí ẹgbẹ́ akẹ́kọ̀ọ́jáde ilé ẹ̀kọ́ gíga Adeola Odutola 1979 sí ọdún 1984 Okosa Ìjẹ̀bú-Òde ṣe ayẹyẹ aláìlẹ́gbẹ́ fún ìrìn àjò àṣeyọrí lẹ́yìn ogójì ọdún. Akọ̀ròyìn wa Zainab Ọpẹ́níyì jábọ̀ ìròyìn pé ayẹyẹ náà tó wáyé ní agbègbè ilé ẹ̀kọ́ náà kún fún oríṣiríṣi ìṣẹ̀lẹ̀. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà síwájú sí i. Ẹgbẹ́ akẹ́kọ̀ọ́jáde ọdún 1979 sí 84 ní ilé ẹ̀kọ́ gíga Adeola Odutola Okosa ní Ìjẹ̀bú-Òde kò lè fi ayọ̀ wọn pamọ́ níbi ayẹyẹ ìtúnrarí lẹ́yìn ogójì ọdún. Ààrẹ ẹgbẹ́ náà ọ̀gbẹ́ni Shakurulai Abiodun Balogun ló sọ ọ̀rọ̀ ìṣáájú tí wọ́n fi ṣí ayẹyẹ náà. Ó kéde pípèsè iná ojú pópó tí yóò máa lo oòrùn fún agbára ìyẹn sólà 18 fún títaná ìmọ́lẹ̀ lálẹ́ láti mú ààbò tó péye bá agbègbè ilé ẹ̀kọ́ náà. Ìrun Júmà náà ò gbẹ̀yìn tí Imam Rahim Tóyè kí fún wọn láti ṣàdúrà fún ìlọsíwájú ilé ẹ̀kọ́ náà, ìpínlẹ̀ Ògùn àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Àwẹ̀jẹwẹ̀mu náà wáyé níbi tí àwọn akẹ́kọ̀ọ́ ti sọ ìrírí wọn tí wọ́n sì gbóṣùbà fún àwọn aṣáájú wọn fún ìrànlọ́wọ́ àti ìlọsíwájú ilé ẹ̀kọ́ náà. Ọ̀gá ilé ẹ̀kọ́ náà, ọ̀gbẹ́ni Adekojade Adeniyi Edward, fi ìdùnnú rẹ̀ hàn lórí iṣẹ́ takuntakun àti ipa rere tí àwọn akẹ́kọ̀ọ́jáde yìí kó lórí ilé ẹ̀kọ́ náà. Àwọn ẹgbẹ́ akẹ́kọ̀ọ́jáde náà wá ṣèlérí láti túbọ̀ máa mú ìlọsíwájú aláìlẹ́gbẹ́ tí ilé ẹ̀kọ́ náà ní tẹ̀síwájú.